bá mi wá ẹ̀gúsí ọ̀gbọ̀nọ̀ tó máa fi ń ṣe bẹ̀ yẹn ẹ̀gúsí inú ẹ̀ yẹn bá mi wá tó bá lè ha kíní brown tó máa ń wà lẹ́yìn ẹ̀gúsí yẹn gan kó rọra fọgbọ́n ha tó bá dẹ̀ ha kò sí wàhálà bá mi lọ pẹ̀lú òdòdó mọ̀ríngà tó bá ti lọ méjèèjì papọ̀ sọ di powder kó rọra bá mi ṣe kíni kó dá sínú ibì kan òun làwa ṣe ní sáṣẹ̀tì báyìí kó rọra dá sínú ibì kan wàá wá máa bu ṣíbí kan láàárọ̀ ìlàjì ṣíbí ìjẹun láàárọ̀ sínú cup wàá da fresh milk sínú ẹ̀ wàá wá oyin original confam oyin original wàá rọra bu ṣíbí kan sí wàá mix ẹ̀ pọ̀ wàá mú láàárọ̀ wàá mú lálẹ́ ṣe bẹ́ẹ̀ fún 90 days farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ kó dẹ̀ fi ránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 2044237680 account number fáwọn aláìní 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀ tẹ́ bá ní èké nínú ìpèníjà both natural and spiritual problem ayé ń dáyàn láàmú ó wà lórí àìsàn lọ́jọ́ pípẹ́ cancer diabetics asthma obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ ọkùnrin tí ò lè perform dáadáa obìnrin tó ní hormonal imbalance tí ọjọ́ orí ẹ̀ ti ń lọ tí ò rí píríọ̀dù ẹ̀ mọ́ tí píríọ̀dù ti ń ṣe ségesège tó ní infection tó ní ovulation problem tó ní fibroid tó ní cyst period tó ní infertility tó ní PID pelvic inflammatory disease àbí tó ní menstrual disorder rather generally àbí tó ní sperm leakage àbí tó ní sọmúroro tá a mọ̀ sí hormonal imbalance tó mi ń dà lọ́mú ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ovarian cyst fibroid so ẹ contact wa ọkùnrin tó kó ní weak erection low sperm count no sperm count quick ejaculation premature ejaculation ẹni tó ní cancer diabetics asthma stroke oríṣiríṣi àwọn àìsàn abẹ́ni tó wà nílò òyìnbó bí aláìsí abẹ́ni tó wà nínú ayé tó ń fà á tí ò tóra wọn tó ń làlákàlà tó ń rí ìjákulẹ̀ tó máa mú bọ́ lórí gbogbo nǹkan tó dáwọ́lé spiritual problem ogun ayé generally àbí àìsàn kan generally tó ń dàyàn láàmú ẹ contact Sheikh Afagba International Limited under Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà yìí +234 810 913 1425 ẹ contact wa ẹ WhatsApp wa àbíkẹ́ pè wá direct lórí +234 810 913 1425 a wà ní Ìbẹ̀jú Lẹ́kì Lagos Ẹ̀pẹ́ expressway àwa ò fi tọ̀fọ̀gbẹ́ o confam right way lẹ́wà iṣẹ́ tí wọ́n bí mi sínú ẹni tí mo dẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀ káàkiri lọ sí Asia country India ni China ni àwọn some part in Arab country láti kẹ́kọ̀ọ́ káàkiri Malaysia ni bẹ́ẹ̀ ni Qatar ni bẹ́ẹ̀ ni Australia bẹ́ẹ̀ ni láti kọ́ àwọn ẹ̀kọ́ wa egbòogi àtòjú ọ̀nà spiritual àràdà India ni wọ́n ti fún wa professor wọ́n dẹ̀ fún wa ní doctor ní China bí sínú láì tààlà lórí ojú ọ̀nà egbòogi ni látúnṣàkú àǹfúṣàkùn wọ́n alámù bímọ ní takọ̀ èyí tá ń sọ yà àfi ṣe ìyanràn ayé náà ti dìbà mí iṣẹ́ tó bá ń ṣe sọ quality ẹ̀ qualification ẹ̀ sọ lórí ẹ̀ òun lèyí táwa ń ṣe iṣẹ́ tí mo kọ́ yín tán nísìnyí oògùn low sperm count ni tó jẹ́ primary level oògùn low sperm count àtọ̀ tó lẹ tí ò ní símẹ̀ nínú so wá lò fún 90 days àbí 60 days ẹni tó bá ń lo oògùn no sperm count àbí low sperm count èyíkéyìí nínú méjèèjì ẹni tó bá ń lo oògùn ẹ̀ kì í súnmọ́ obìnrin wọ̀lọ̀wọ̀lọ̀ o irú eléyìí sí báyìí low sperm count ni kì í ṣe no oògùn low sperm count wàá dẹ̀ tó dẹ̀ jẹ́ primary one ó ti yé nsìn wàá lò ó ní máa súnmọ́ ìyàwó ẹ̀ lójoojúmọ́ tó bá lò fún oṣù mẹ́ta nínú oṣù mẹ́ta yẹn bóyá mẹ́ta ló sùn mọ́bìnrin tó bá ń súnmọ́ obìnrin lójoojúmọ́ kò ní ṣiṣẹ́ o so share program káwọn èèyàn ẹ̀ kò ní kórajọ share program káwọn èèyàn jàǹfààní ẹ̀ primary level fún low sperm count àmọ́ tó yẹ kó gbẹnu tán tó jẹ́ low sperm count tó jẹ́ secondary level àbí no zero sperm count ẹ contact wa àwa ní package fún nǹkan tá ń pè package ni pé oríṣi nǹkan ẹyọ kan méjì mẹ́ta mẹ́rin márùn-ún làwa máa package jọ both natural and spiritual máa wo tówó a máa pack ẹ̀ sí a máa send ẹ̀ sí ẹ bismillah wàá dúpẹ́ fọlọ́ obìnrin tó wojú ọlọ́run bá fọmọ wá fún full package ẹni tó wà lórí àìsàn lọ́jọ́ pípẹ́ azoospermia problem àwọn product wa dẹ̀ ní caterpillar bulldozer transformer all in one miracle leaf memory booster àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ contact wa ní spare package náà fẹ́ni tá ogun ayé ń dà láàmú àwọn spiritual powder terminator tó máa create a solid barrier between you and evil world monitoring spirit ò ní rí ẹ mọ́ tí wàá rógo ẹ lò bismillah ta'ala wàá dúpẹ́ fọlọ́run ọba inna lizzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí fi fídíò ìránṣẹ́ wàá máa lò láàárọ̀ wàá tún lò lálẹ́ ṣé bẹ́ẹ̀ fún 90 days